fẹ́ ṣe fún Alaafin Oyo ní máìkì báyìí instead of kí Alaafin Oyo gbé sẹ́nu straight wọ́n sáré nù wọ́n sáré fi kan wọ́n sáré fashion wé káì Alaafin Oyo kò trust Oonirisha rárá wọn trust Oonirisha torí pé ó mọ nǹkan tí Oonirisha fojú òun rí lábẹ́lẹ̀ ó mọ bí Oonirisha ṣe ń jáwọn lé kan náà tó ń gún lábẹ́rẹ́ tó dẹ̀ ní kó má sunkún síta tó ní kó má pariwo ó mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó sáré change máìkì yẹn ó sáré nù ó sáré daṣọ bò ikú bàbá yèyí mo gbé fún yín kábíyèsí o ikú bàbá yèyí Alaafin Oyo kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káì. last one ìdẹ́ni tó o bá fẹ́ kí n fi ẹ́ máa yín ta yín tó o bá ti fẹ́ kí n fi ẹ́ máa yín ta yín débi pé ìwọ gan o ò ní láìkẹ́ ẹ̀ wá ètì ara ẹ̀ èèyàn tó bá ti mọ̀ ẹ́ dáadáa kó tètè ṣàlàyé fún ẹ kó stop. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Message mi lọ sí ọ̀dọ̀ Yahya Gambari. Yahya Gambari, ó ṣe fídíò àkọ́kọ́ fún Oonirisha. Mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí ẹ. Ó ṣe fídíò ẹlẹ́ẹ̀kejì fún Oonirisha. Mo ṣe bí ẹni pé mi ò rí ẹ. Yahya Gambari, tó bá ṣe fídíò ẹlẹ́ẹ̀kẹta fún Oonirisha, màá scatter Facebook pẹ̀lú Emma Ìlọrin. Mo fi Olódùmarè búra. Màá scatter Facebook pẹ̀lú Emma Ìlọrin. Ọmọ pọ̀rọ̀ yín ojú police station. Lẹ́yìn police station, prison òkè kúrò àbí kí ni wọ́n sọ pé oúnjẹ. Àwa ìdẹ́ ti dọmọ ìjọba ti sign mọ́ ìjọba lọ́wọ́. Àwa ò bẹ̀rù any fucking shit. O understand? Torí mi ìmọ̀ bí títan ajá tí ń kan lè mọ́mù. Mi ò mọ ọmọ Yorùbá gidi kan tá sọ wípé òun jẹ́ Yahya ọ̀ débi tó ń jẹ́ Gambari. Fúlàní Ìlọrin ni ẹ̀ náà. À ń jà nílé kí ló kan ara ilé kejì. Kí ló kàn ẹ́? Ṣé wọ́n ọjọ́ ọmọ Yorùbá ni àbọ̀ ọjọ́ ọmọ kóòtù òjíire? Kí ló ń dá sí lórí ọ̀rọ̀ Alaafin àti Oonirisha? Ṣé tó bá parí tó bá jọ wà láàrin ara wọn ṣé wọ́n ló fẹ́ dá sáàrin wọn ni? Gbogbo ilé tí àwa tá kan pariwo Alaafin àti Oonirisha ń ṣé tó bá ríra wọn kíra wọn ni? Àbí àwa bloggers gan tó yẹ pé àwa là ń da gbogbo ẹ̀rú? Tó bá padà wá tún wá ṣe fídíò ẹyọ kan fún Oonirisha, máa pa ìtàn Ìlọrin fún ẹ, àtàbálé, àtàbókò, àtàbá ẹ̀ máa yín pàápàá. Mi ò kí ẹ̀. Èèyàn tó bá mọ̀ ẹ́ dáadáa ibi tó bá ti ń gbọ́ kó ṣàlàyé fún ẹ. Tó o bá stop gbogbo orí burúkú yẹn Yahya Gambari àbí wọ́n sọ pé oúnjẹ. Tó bá padà ṣe fídíò ẹlẹ́ẹ̀kẹta fún Oonirisha, Yahya, màá ṣe fídíò fẹ́ máa yín. Ibẹ̀ ni wàá ti mọ̀ pé mi ò bẹ̀rù anybody. Màá scatter everywhere. Màá pa ìtàn bí Ìlọrin ṣe jẹ́ fún Emma yín bóyá wọn ò mọ̀ dáadáa, màá ṣàlàyé ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin fún wọn. Mo sì ń fún Emma yín ní respect. Once tí mo dẹ̀ ti ń fún Emma yín ní respect yẹn, o ní láti respect ìṣẹ̀ṣe tiwa. O ní láti respect olórí wa. O dẹ̀ ní láti respect olórí gbogbo ayé. Oonirisha lólórí gbogbo ayé o. Mi dẹ̀ lè jẹ́ kó fi ta yín. Mi lè jẹ́ kó ever fi Oonirisha ta yín. Ìyẹn lè fún èmi àti ẹ ní problem. Ìyẹn nìkan lè fún èmi àti ẹ ní problem. Ṣé o mọ̀ pé gbogbo bó ṣe máa ń ṣe fídíò ẹ, mi ò ever sọ̀rọ̀ sí ẹ rí, mi ò ever dá sí ẹ rí, mi ò ever pè ẹ́ síta rí. Bọ̀ mò ń fún ẹ ní warning ni. Mò ń fún ẹ ní warning. Mò ń fún ẹ ní warning. Last warning dẹ̀ ni. Tó o bá fẹ́ kí n fi ẹ́ máa yín ta yín. Tó o bá ti fẹ́ kí n fi ẹ́ máa yín ta yín débi pé ìwọ gan o ò ní láìkẹ́ ẹ̀ wá ètì ara ẹ̀. Èèyàn tó bá ti mọ̀ ẹ́ dáadáa kó tètè ṣàlàyé fún ẹ kó stop. Kó gbé jẹ́ síbi tó bá dé yẹn. Kó dákẹ́ síbẹ̀. Tó bá padà try ẹ̀, máa bá try nonsense. Tó bá padà wá fi Oonirisha ta yín,
màá fẹ́ máa yín ta yín o mi ò jí sọ o ṣó mọ̀ pé mo sọ gbogbo ayé ń gbọ́ tó bá padà wá tún wá ṣe fídíò ẹyọ kan fún Oonirisha máa pa ìtàn Ìlọrin fún ẹ àtàbálé àtàbókò àtàbá ẹ máa yín pàápàá mi ò kí ẹ èèyàn tó bá mọ̀ ẹ́ dáadáa ibi tó bá ti ń gbọ́ kó ṣàlàyé fún ẹ tó o bá stop gbogbo orí burúkú yẹn Yahya Gambari àbí wọn sọ pé oúnjẹ tó bá padà ṣe fídíò ẹlẹ́ẹ̀kẹta fún Oonirisha Yahya màá ṣe fídíò fẹ́ máa yín ibẹ̀ ni wàá ti mọ̀ pé mi ò bẹ̀rù anybody màá scatter everywhere màá pa ìtàn bí Ìlọrin ṣe jẹ́ fún ẹ máa yín bóyá wọn ò mọ̀ dáadáa màá ṣàlàyé ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin fún wọn mo sì ń fún ẹ máa yín ní respect once tí mo dẹ̀ ti ń fún ẹ máa yín ní respect yẹn o ní láti respect ìṣẹ̀ṣe tiwa o ní láti respect olórí wa o dẹ̀ ní láti respect olórí gbogbo ayé Oonirisha lólórí gbogbo ayé o mi dẹ̀ lè jẹ́ kó fi ta yín mi lè jẹ́ kó ever fi Oonirisha ta yín ìyẹn lè fún èmi àti ẹ ní problem ìyẹn nìkan lè fún èmi àti ẹ ní problem ṣó mọ̀ pé gbogbo bó ṣe máa ń ṣe fídíò ẹ mi ò ever sọ̀rọ̀ sí ẹ rí mi ò ever dá sí ẹ rí mi ò ever pè ẹ́ síta rí bọ̀ mò ń fún ẹ ní warning ni mò ń fún ẹ ní warning mò ń fún ẹ ní warning last warning dẹ̀ ni tó o bá fẹ́ kí n fi ẹ́ máa yín ta yín tó o bá ti fẹ́ kí n fi ẹ́ máa yín ta yín débi pé ìwọ gan o ò ní láìkí ẹ̀ wá ètì ara ẹ̀ èèyàn tó bá ti mọ̀ ẹ́ dáadáa kó tètè ṣàlàyé fún ẹ kó stop kó gbé jẹ́ síbi tó bá dé yẹn kó dákẹ́ síbẹ̀ tó bá padà try ẹ̀ má bá try nonsense tó bá padà wá fi Oonirisha ta yín má fẹ́ máa yín ta yín o mi ò jí sọ o ṣó mọ̀ pé mo sọ gbogbo ayé ń gbọ́ má fi ẹ́ máa yín ta yín ọ̀rọ̀ yín ò kọjá station àtòkè kúra kò kọjá ẹ̀ ọ̀rọ̀ náà dẹ̀ máa gbé dànù kò séèyàn tó lè gbé mi dànù gbà yẹn kó mú yẹn sọ́kàn kó dẹ̀ mú sọ́wọ́ ṣó ti gbọ́ mo kàn fún ẹ ní warning ni. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.